làwọn máa ń sọ ìwọ̀sẹ̀ límú aláṣẹ ìdìbò. Àbá kékeré. Àwọn ọkùnrin àdúrà yìí sọ wípé Anobi Musa máa ń ṣe bí mo máa ń bọ́ náà sọ̀rọ̀ ní direct lọ́nà tí mo máa ń gbàdúrà rẹ̀ tẹ́lẹ̀ pé tá a bá ṣe ipò náà wọ́n gbàdúrà wa àyè mo bọ́ náà sọ̀rọ̀ ní direct. Àwọn ọkùnrin mo ti ṣe ìdúnwò Ọlọ́run. Ó ṣe àdúrà wọn. Wàlẹ́ mo ṣe. Ó ṣe. Wàlẹ́ mo ṣe àdúrà. Àgbà tí ìṣe pẹ́ fún mi pọ̀. Ìfún ọ ń pọ̀. Ṣé ọkọ fún mi múlẹ̀ báyìí? Láìsí DJ YK yìí sì wá máa múlẹ̀ fún ọ tó bá yẹ kó ṣàdúrà òun lóòótọ́ ilé kọ́ ló ti gbóhùn Ọlọ́run ìgbà tá Ànábì Musa nàbí ń ṣe àdúrà òun kì í ṣe ilé lójókòó sí ti máa gbóhùn Ọlọ́run àwọn àyè àpọ́nlé àwọn àyè ọ̀tọ̀ òun lójókòó sí àyè mú ọ lọ́bi tó ti gbóhùn Ọlọ́run ìwọ gbóhùn Ọlọ́run ó mọ̀ pé Ọlọ́run tóbi lọ́ba ó ṣe àdúrà àwọn àbá kékeré ọyá ìṣó yìí mú ọ ó gbóhùn Ọlọ́run débi pé ìwọ gbó mọ̀ yìí pé Ọlọ́run tóbi lọ́ba ó gbóhùn Ọlọ́run sẹ́ àwọn bàbá wa wájú wọ́n ti sá ó sì ìdìbò sí ẹ̀kan rí tó ti ní wọn náà sáhùn yóò dìbò sí ẹ̀kọ́ rí ó bá a sọ̀rọ̀ tọ́ àbá kékeré ibi tá a wí ládé yìí o kólẹ̀ kó bọ́lọ̀ sọ̀rọ̀. Àgbà yẹn pé ní bọ́lọ̀ sọ̀rọ̀. Kí ló ń wí yìí nítorí lè mú àdúrà yìí ṣiṣẹ́ fáwọn ará iwájú kí ló dé tí ò ní ṣiṣẹ́ fún wọn wo dídí ọmọ àfàlà kúlì kólẹ̀ kó bọ́lọ̀ sọ̀rọ̀ yóò ṣiṣẹ́ èyí ò gbọ́dọ̀ ṣàdúrà àwọn kó má gbóhùn. Ẹ máa bá kẹ́rẹ́ ní sọ̀rọ̀. Kò sí wọn mọ mi. Ìjọba dé ní ọlọ́dọ̀ kò dá mi lọ́wọ́. Àáfàá kékeré bèrè tó o bá fẹ́ àwọn Ọlọ́run yóò sì fi àṣẹ sí i. Àwọn ọkùnrin àwọn ọmọ gbọ́n Ọlọ́run. Ohun ló ń gbọ̀hùn mo mọ̀ pọ́ gbóhùn ni tọrọ tó o bá fẹ́ báwọn ni tọrọ o lè tọrọ fáwọn àfà rẹ náà o tọrọ fáwọn àfà rẹ náà o. Dey play. Ọlọ́run mo fẹ́ tọrọ fún ọmọ bẹ́ẹ̀ni òní ni àbá ìsítẹ́lẹ̀ ló jìrẹ́ kọ́lá wọlé. Ọmọ dáadáa lọmọ tí ń sàdúrà fún yìí náà. Oníjàmù oníjàdì ọ̀wọ́lé àti ìyàwó rẹ̀ mọ́wọ́ ní kejì. Ìyàwó rere lọ́dẹ ọkọ. Ọlọ́dẹ̀kù. Gbogbo ohun tó tọrọ fún ọmọ lọ́jọ́ òbí ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣẹ bẹ́ẹ̀ torí wípé kádàrá oríire lọmọ lọ́jọ́ òbí náà kọ látọ̀run. Ọlọ́run ẹ̀pọ̀ Ọlọ́run ṣeun ẹlẹ́ẹ̀kejì fún mi lọ́wọ́ mọ́tò níbi lórí bẹ́ẹ̀dẹ̀ yìí. Àáfàá kékeré. Náà. Kò sí nínú kádàrá rẹ pé ó rí owó ọkọ̀ láti lọ bí bẹ́ẹ̀dẹ̀ ọmọ lọ́jọ́ òbí yìí àmọ́ àwọn Ọlọ́run lè yá ọ ní owó náà tó bá ti ní ẹ̀mí ènìyàn tó lè fi dí i. Aláwọ̀ ìdílé mú Anobi Ibrahima tó fi lè fẹ̀mí ọmọ rẹ̀ lẹ̀ kí wọ́n lè mẹ́mí ẹ̀wọ́n lọ́sọ̀lọ́sọ̀ kí lè fẹ̀mí ọ̀fà mi lẹ̀. Aláwọ̀ mo fẹ̀mí ọ̀fà mi ní ọlọ́dàkùn tẹ̀mí ọ̀fà mi. Dákun kí ni wàá tọ́lọ́run jọ ń sọ tó fi wá di pé à ń fẹ̀mí ara wa di àtẹ̀mí ara wa di. Àwọn ọkùnrin rẹ̀ farabalẹ̀ alábẹ̀mí yìí dàgbà lọ́dọ̀ Ọlọ́run ni. Ó ṣe máa fẹ́ mí mi tọrọ nǹkan lọ́dọ̀ Ọlọ́run lákòó ṣe máa fẹ́ mí mi tọrọ nǹkan lọ́dọ̀ Ọlọ́run tó mọ̀ pé ẹni tó bá fẹ́ mi rẹ̀ tọrọ nǹkan lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run ó pa Ọlọ́run ó mú sọ́dọ̀ ni. Àwọn ọkùnrin rẹ̀ calm down ṣe bá di àìjẹ́lẹ̀ là ń wọ̀ lọ́nà. Dání mo sọ fún ọ pé mo fẹ́ kú mo ti fẹ́ wà ní jẹ́nẹ̀ǹsì ni ẹ̀mí ìyá rẹ̀ bẹ́lẹ̀ òfi tọrọ kan lọ́dọ̀ Ọlọ́run ẹ̀mí bàbá rẹ̀ bẹ́lẹ̀ òfi tọrọ kan lọ́dọ̀ Ọlọ́run ó ti wá jẹ́ ẹ̀mí àfà rẹ̀ ló fi tọrọ kan lọ́dọ̀ Ọlọ́run. Àwọn ọkùnrin rẹ̀ Anobi Ismail ló kọ́ nígbà tí bàbá rẹ̀ fẹ́ẹ́ mi yọ̀dà kan lọ́dọ̀ náà àwọn ọkùnrin rẹ̀ bú lọ kọ́. Bábẹ́ mi lè yíwèé mi ó kọ eléyìí o. Láti kọ́ sí ìlú. Kọ́dírì ni. You cannot curse. I will curse. I swear I will curse. Ọlọ́wọ́ agree. Agree pẹ̀lú kíni tó sì tún sọ̀rọ̀ láti torí Ọlọ́run kí ló lágbára tó báyìí tó ń sọ̀rọ̀ lọ́dọ̀ Ọlọ́run tó fi fẹ́fẹ́ mi di. Àwọn ọkùnrin rẹ̀ owó ọkọ̀ níbi wọ ọkọ̀ lọ ibi bẹ́ẹ̀ dọmọ lọ́jọ́ bí ni. Láìláìlàlà àbá kékeré lọ́mọ lọ́jọ́ bí ta ti tọrọ àdúrà fún tá a ti mọ̀ pé bí ta ti wá tọrọ àdúrà yìí Ọlọ́run ti gbàdúrà rẹ̀ látò ń délé látò tọrọ àdúrà míì fún àbùkù tí ń bẹ ń bi kéèyàn fún ẹyọ ọmọ kéékèèké sí nẹ́kàlí nù mo fún ọ nẹ́kàlí ó tún náwó lára mi. Ọlọ́wọ́ agree. Àbí pẹ̀lú kíni àní o mọ̀ sọ bí ẹ̀fọ́ Ọlọ́run má dá lóhùn Ọlọ́run má agree àdúrà ti bọ́ ọmọ lọ́jọ́ bí àdúrà ti bọ́ ọmọ lọ́jọ́ bí àbá kékeré ẹ bá kékeré ẹ̀yà ń fa nínú fẹ́ yá.